Planet Radio TV àgbà ọba lóde fún. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún àwọn ará ilé tí wọ́n ń wò? Orúkọ mi ni WOLI Ọlágóròyè FÁLÈYÍMÚ tí wọ́n mọ̀ sí Ariran Agbaye. Bàbá wa Ariran Agbaye. Lóòótọ́ gbogbo èèyàn mọ̀ pé ojú ní ṣe àìmọ̀ olóko, ṣùgbọ́n lórí ìkànnì tiwa ìyẹn Planet Radio TV ìgbà àkọ́kọ́ rèé tí a lórí ọ̀fẹ́ àti bá yín ṣe ìfọ̀rọ̀wérọ̀ yàtọ̀ sí iṣẹ́ Olúwa tí ẹ̀ ń ṣe ìjọ láwọn iṣẹ́ mi tí. Iṣẹ́ àgbẹ̀ lèmi, gbogbo èèyàn mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ mò ń ṣe. Iṣẹ́ àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ìṣe pàtàkì ìdílé ní àwùjọ? Ìdílé ṣe pàtàkì torí bí ìlú bá wà, ìdílé ọba máa wà, ìdílé olóyè, ìdílé káàkiri gbogbo ẹ̀ ló ń wà náà ń gbáríjọ náà ń pè ní ìlú. Ǹjẹ́ irú ìdílé tí èèyàn ti jáde tó ní í ṣe pẹ̀lú irú èèyàn tí èèyàn jẹ́ tàbí irú ìwà tí èèyàn lè wù? Ìdílé ṣe pàtàkì. Àwọn ìdílé mi wà, ìwà dáadáa ló wà. Ìdílé mi wà, ìwà ẹbí ló wà. Ẹ máa wo Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì, ó ní kó má lọ fẹ́ àwọn ọmọbìnrin Ethiopia tó gbó alágbèrè obìnrin ni wọ́n, ìdílé tí wọ́n nìyẹn. So bẹ́ẹ̀ ló wà pátápátá lóríṣiríṣi. Ṣùgbọ́n ìwọ tó bá jáde ní ìdílé tó dáa, nípa ìwà wọn láàfin mọ̀ wọn, ẹ máa rí i pé ìwà tó ń wò yẹn wọn máa bèrè pa eléyìí láti jáde ní ìdílé dáadáa. Wípé ìwà tí èèyàn bá ń sọrú ìdílé bẹ́ẹ̀ ti jáde. Ẹ jẹ́ ń béèrè ní ṣókí báyìí pé àwọn adarí wa lásìkò yìí, irú ìdílé wo la lè tọ́ka sí irú ìdílé tí àwọn ti jáde? Nǹkan tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ adarí, gbogbo nǹkan tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé tí wọn bá ti fi ti Ọlọ́run síwájú, kò sí ò bá jáde ní ìdílé dáadáa. Ọlọ́run ló ní àkóso ìjọba, kì í ṣèyàn. Ọlọ́run ló ní àkóso. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá fi sípò, ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run fi sípò tó yẹ pé ipá ló fi débẹ̀. So ó di dandan tí Ọlọ́run ò bá ti wà pẹ̀lú ẹ̀, kò sí bó ṣe lè rí ìjọba ṣe. Nígbà tí ẹ sùn lóru lánàá ṣe mú kankan mú. Nígbà tá a jí ní àwọn lẹ́fún máa fọ̀ pọ̀ Ọlọ́run ló ní àkóso. Ṣùgbọ́n tí ẹ bá ti gbé nǹkan léwọ́ Ọlọ́run tàbí Ọlọ́run ò bá yànyàn sípò tó bá yan ara ẹ̀, orílẹ̀-èdè yẹn ò lè settle, ìnira la máa rí. Bọ́lọ́run bá dẹ̀ tó wá yàn ẹ́ sípò tó ò bá ṣèfẹ́ tọ́ Ọlọ́run, tó lọ́lọ́run yan Sọ́ọ̀lù sínú ipò, Sọ́ọ̀lù ò sì fẹ́ Ọlọ́run, Ọlọ́run bínú sí gbẹ̀yìn ni. Ó ṣeé ṣe kí Ọlọ́run yànyàn sípò kó sì débẹ̀ kó má ṣe dáadáa. Ó wà dáadáa, kò ní fẹ́ Sọ́ọ̀lù Ọlọ́run yàn sípò. Sọ́ọ̀lù ò gbọ́ tọ́lọ́run mọ́, ó nínú mi bàjẹ́ pé mo fi Sọ́ọ̀lù sórí ọba. Ó tún gbọ́ lóríṣi méjì. Ọlọ́run sọ fún wa pé bí ẹ̀ṣẹ̀ bá pọ̀ nílùú, òun á fàyè fún ẹlẹ́ṣẹ̀ kó wá jọba kí ayé náà máa pọ̀ sí kẹ́ lè mọ̀ pé mi Ọlọ́run kẹ́ lè ké pè mí. Kí ẹ lè ké pè mí. Bẹ́ẹ̀ni. Bíi torílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ jẹ́ ká wò lágbọn títí ẹ̀sìn. Ipa wo ló yẹ kí ẹ̀sìn kó? Àkọ́kọ́ ni. Ìkejì ni wípé ipa wo ni ẹ̀sìn kó nínú bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe rí lásìkò yìí? Kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run yàn sípò. Á fàyè sílẹ̀ fún yín kẹ́ ẹ ṣe nǹkan tó bá wù yín. Ó máa ń fàyè sílẹ̀. Èṣù láyè tí ẹ rí pé ó fún, nígbà tí èṣù béèrè lọ́wọ́ Ọlọ́run pé òun fẹ́ dán Jóòbù wò, ẹ rí pé Ọlọ́run fún láyè. Bẹ́ẹ̀ni. Pé kó lọ ṣe. Kó lọ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Wọ́n fún ní ẹ̀mí ẹ̀. So kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run bí ló yàn sípò. Ìfẹ́nu wa ló pọ̀ jù. Ṣé ó ti yé? Àgbọ́yé. Nǹkan tó ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà àti Christian àti Mùsùlùmí o, a sin Ọlọ́run ní Nàìjíríà, owó là ń sìn. Ṣùgbọ́n ilé ìjọsìn pọ̀. Bẹ́ẹ̀ni. A sì ń gbàdúrà. Bẹ́ẹ̀ni, àwọn tí Ọlọ́run ò pè ló wà.
tí mo sọ fún yìí owó là ń sìn ààrẹ gbàdúrà lórílẹ̀‐èdè ká dìde ká gbàdúrà kí Ọlọ́run kó yàn fún wa ẹgbẹ́ tó bá ti dìde tó bá ti fẹ́ rówó ẹni báyìí lẹ máa gbàdúrà ẹni tó máa fún ẹ lówó tó bá da gómìnà ẹni tó máa fún ẹ lówó tó bá da president a dìde ká gbàdúrà ká ní Ọlọ́run kó yàn fún wa tá a bá dìde pẹ̀lú ọkàn kan àti mùsùlùmí àti Christian Ọlọ́run ò lè tó bẹ́ẹ̀ Ọlọ́run á yàn fún wa. ní ipa títí yíyàn yẹn ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ǹjẹ́ à ń dúró de yíyan Ọlọ́run torí nǹkan tó wọ́pọ̀ lágbọn òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà lásìkò yìí tàbá ní tanra wa jẹ òun ni àkọ́kọ́ ẹni tí ó bá jẹ́ pé àwọn èèyàn mọ̀ dáadáa ẹ̀kejì a máa ń wo ti ẹ̀yà ìgbà míì a máa ń fojú ẹ̀sìn wò ń gbà mí tó sì jẹ́ pé àwọn aṣáájú ẹ̀sìn gan-an tó bá ti di pé a fẹ́ yàn ẹlẹ́sìn wọn lọ́pọ̀lọpọ̀ máa ń ṣe kíni ni wọ́n máa tẹ̀lé tá bá rí ẹlẹ́sìn kejì tó sọ pé òun tẹ̀lé ẹlẹ́sìn ọ̀tọ̀ wọn ò dẹ̀yẹ sí. ara kan náà sọ fún mi pé àsìn Ọlọ́run ní Nàìjíríà mo ti ń sọ kì í ṣàkọ́kọ́ ara wa là ń sìn tá a bá ń sin Ọlọ́run kò sí ìbáàjẹ́ mùsùlùmí o ìbáàjẹ́ ẹlẹ́sìn kẹta o ìbáàjẹ́ ẹlẹ́sìn kristẹni ilé yìí tó máa dẹ̀ wá lọ́rùn tí ìlú máa rọ̀ wá lọ́rùn ni a máa sọ fún Ọlọ́run lọ́lọ́run máa fún wa. Ṣàgàrí ò tí ata ló mọ Ṣàgàrí gbà Ṣàgàrí wá jẹ tó fi jẹ president ṣe wọn lọ mú wá ni ṣé ó ti ń sìn sòyàn míì tọ́lọ́run bá fẹ́ yan nǹkan fún yàn á yàn ẹni tó bá yàn ẹni tó bá tàkùkù wọn lọ bá ṣé ó ti ń sìn. Àgbọ́yé. So bí ọ̀rọ̀ bẹ̀ ṣe nílò yẹn. ẹ jẹ́ ká wá wò báyìí orílẹ̀-èdè wa Nàìjíríà ọdún yìí la ṣe ọdún kẹtàléní ọgọ́ta yẹn 63 independent tá a gba òmìnira lórílẹ̀-èdè yìí ṣá ń padà sẹ́yìn ni àbá ń tẹ̀síwájú. a ti sọ àwọn àsọtẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. ẹ ṣáà wò. pé Ọlọ́run ti sọ pé mẹsáyà tó ń yàn tó máa tó lédè ṣe ó dìgbà tó bá jókòó lórí ìjókòó yẹn kí Nàìjíríà tó lè rọgbọ kí gbogbo àgbáyé tó lè rọgbọ tó o bá jẹ́ pé gbogbo a máa dàrú ni. Ọlọ́run ti sọ mẹsáyà. bẹ́ẹ̀ ni a ti sọ alásọtẹ́lẹ̀ lọ.